ẹ̀wẹ̀rín lẹ́nu wọn ẹ̀wẹ̀rín lẹ́nu wọn gbogbo ọmọ Ìbàdàn ẹ̀wẹ̀rín lẹ́nu wọn. Ìdùnnú ṣubú layọ̀ nígbà tí wọ́n kéde wípé wọ́n ti gba béèlì ìyẹn àwọn onídùúró Oriyomi Hamzat àti Olori Naomi àti principal ilé ẹ̀kọ́ Muslim High School níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ti ṣẹlẹ̀ ní Báṣọ̀run. Gẹ́gẹ́ bí ẹ mọ̀ pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ló sọ pé bàbá ta ní ṣe làátọ́ tá ò bá tọ́ ó lè ṣe bẹ́ẹ̀ kó dẹrùn ní dìmọ́ àlọ́wọ́. Látàárọ̀ òun náà láti wà lẹ́nu ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdájọ́ eléyìí tó jẹ́ kó wáyé lónìí yìí ọjọ́ 13 oṣù kìíní ọdún 2025 láti ilé-ẹjọ́ májísírèètì eléyìí tá ti ń retí àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti gbé wọn wá sí ilé-ẹjọ́ májísírèètì tá a sì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ agbẹjọ́rò fún píríncípà ọ̀hún. Ẹ wá gbọ́ wàyí agbẹjọ́rò fún Alhaji Oriyomi Hamzat ìyún agbẹjọ́rò àgbà Adékúnlé Ṣọbàlójú ó ti sí i lójú báyìí o wípé ilé-ẹjọ́ ló ti gba owó ń tànà ìyẹn béèlì ló ti gba béèlì Oriyomi Hamzat o wípé kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n máa tìlé wá jẹ́jọ́. Ayọ̀ àbàrà títí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú Ìbàdàn àti pàápàá jùlọ gbogbo àwọn olólùfẹ́ Oriyomi Hamzat àti àwọn olólùfẹ́ Naomi àti olólùfẹ́ principal yìí inú wọn máa ń dùn ní kẹ́ ò wípé láti ọdún tó ti kọjá tí wọ́n ti wà nínú àtìmọ́lé ní agbègbè Agodi nílùú Ìbàdàn òun náà ni wọ́n padà wá gba ìyọ̀ǹda báyìí tí wọ́n padà gba béèlì wọn. Ṣùgbọ́n ó ní ṣùgbọ́n nínú o nígbà tí agbẹjọ́rò àgbà Adékúnlé Ṣọbàlójú tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe gba béèlì àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ló sọ wípé adájọ́ ó máa fún wọn ní ìgbèǹdéke kan o ọ̀rọ̀ rèé lórí ọ̀rọ̀ Oriyomi Hamzat àkọ́kọ́ ó sọ fún Oriyomi Hamzat wípé ohun tójú bá ti rí ẹnu ò gbọ́dọ̀ sọ ò kò gbọ́dọ̀ wá dórí afẹ́fẹ́ lórí rédíò rẹ̀ tí ń ṣe àgídìgbò kó wá bẹ̀rẹ̀ sí ní lọ máa ka bòròbòrò ohun gbogbo tójú rẹ̀ rí o kó fi ṣe mọ̀ sínú òun láwo mọ̀ síkùn nítorí pé ìjẹ́jọ́ ó sì ń tẹ̀síwájú o lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn nítorí wípé Oriyomi Hamzat ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn afurasí tó sì jẹ́ asọ̀rọ̀ lórí afẹ́fẹ́ náà lọ́sẹ̀ tètè ṣe kìlọ̀ fún wípé má jẹ́ kọ́rọ̀ ọ̀gùn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan lórí ìjẹ́jọ́ tó ń lọ yìí lórí afẹ́fẹ́. Ìgbéǹdèké àkọ́kọ́ nìyẹn o ìgbéǹdèké kejì òun náà ni wípé wọ́n sọ wípé àwọn onídùúró méjèèjì tí wọ́n mú wá yìí o tí wọ́n dúró fún wọn wọ́n gbọ́dọ̀ máa gbé o ní ìlú Ìbàdàn tí wọ́n gbọ́dọ̀ kúrò ní ìlú Ìbàdàn. Ìgbéǹdèké kẹta òun náà ni wípé àwọn onídùúró yìí wọ́n gbọ́dọ̀ mú ìwé ìrìnnà pásípọ̀ọ̀tù wọ́n gbọ́dọ̀ mú wá o kó bá máa wádìí wípé wọ́n kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé títí dìgbà tí ìgbẹ́jọ́ yìí yóò máa fi lọ wọn ò gbọ́dọ̀ fi orílẹ̀‐èdè Nàìjíríà wọn ò gbọ́dọ̀ fi orílẹ̀‐èdè yìí sílẹ̀ o. Ìgbéǹdèké kẹrin ló kan àwọn onídùúró fúnra ara wọn ìpè àwọn onídùúró yìí lóòrèkóòrè táwọn bá ń pe àwọn olùjẹ́jọ́ yìí wọ́n gbọ́dọ̀ máa mú wọn wá sí iwájú ilé ẹjọ́ o kí wọ́n wá máa jẹ́jọ́ lórí ọ̀rọ̀ yìí bó ṣe ń tẹ̀síwájú. Gbogbo ìgbéǹdèké yìí òun náà ni adájọ́ ló là kalẹ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò àgbà Adékúnlé Ṣọbàlójú tó sísọ lójú rẹ̀ fáwọn akọ̀ròyìn lásìkò yìí ìyẹn ní ọ̀sán ní ọjọ́ 13 oṣù kìíní ọdún 2025 nígbà tí wọ́n kéde wípé wọ́n ti gba owó béèlì ìyún àwọn onídùúró àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wípé kí wọ́n máa lọlé láti wá máa jẹ́jọ́. Ọlọ́run má jẹ́ á sórí ṣe o bẹ́ẹ̀ sì rèé ayé ò ní yín sọ̀rọ̀ wa ayé ò ní náwó nínú ọ̀rọ̀ wa o ayé á máa fẹ́ wa ni wọn ò ní kẹ̀yìn sí wa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró ti Alhaji Oriyomi Hamzat
olórí Naomi àti principal yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn agbẹjọ́rò wọn mẹ́tẹ̀ẹ̀ta pátápátá lórí ẹ̀sùn mẹ́rin tí wọ́n ń jẹ́ tẹ́lẹ̀ tó wà nílẹ̀. Ṣé ẹ mọ̀ wípé ilé-ẹjọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ látọwọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n tún ṣe gbé ẹ̀sùn 18 ni wọ́n tún ṣe gbé dìde sí wọn, ìyẹn 18 charges. Òun náà ni adájọ́ yìí ó mà tún sọ̀rọ̀ lórí ẹ̀sùn yìí ó ní àti ẹ̀sùn mẹ́rin àkọ́kọ́ àti ẹ̀sùn 18 kejì wípé gbogbo ẹ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣe àtúpalẹ̀ rẹ̀. Bí wọ́n ní ibi tẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀, ó yá ẹjẹ́ á pín ẹjẹ́ á share rẹ̀ kí gbogbo àwọn èèyàn náà lè mọ̀ wípé ayọ̀ abara tíntín o. Oriyomi àti olórí Naomi àti principal wọ́n ti kúrò lẹ́wọ̀n, wọ́n ti gba àyàndá tí wọn yóò máa tilé wá máa jẹ́jọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gba béèlì wọn lónìí ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 tá a tún máa tẹ̀síwájú ìjẹ́jọ́ ọ̀hún náà tá a sì máa ṣàlàyé fún yín bó bá ṣe ń lọ.